Àwọn èèyàn bara jẹ́ gidigidi níbi ìsìnkú Mohbad olórin tó kú lójijì. Béèyàn bá jorí ahun bó bá débi tí wọ́n sìnkú ọmọkùnrin olórin ní ìlérí olúwa ọládìméjì alọ́ba tí ọ̀pọ̀ èèyàn tún mọ̀ sí Mohbad kò sí kí tọ̀hún má sunkún. Níṣe ni àwọn mọ̀lẹ́bí pẹ̀lú àwọn olólùfẹ́ rẹ̀ ń wa ẹkún mu bíi gàárì lásìkò tí wọ́n sìnkú ọmọkùnrin náà ní abúlé kan nílùú Ìkòròdú nípínlẹ̀ Èkó lọ́jọ́rú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 13 oṣù kẹsàn-án ọdún yìí. Inú ilẹ̀ kan tó fara ti oko ẹ̀gẹ́ kan ni wọ́n sin ọmọkùnrin náà sí nínú pósí funfun kan ní ìlànà ọmọlẹ́yìn Kristi. Pẹ̀lú bí òjò ṣe ń rọ̀ lé àwọn ènìyàn náà lórí tó, àwọn olólùfẹ́ ọmọkùnrin náà kò kúrò níbẹ̀. Níṣe ni wọ́n rọ̀gbà yí pósí náà ká tí wọ́n sì dúró síbẹ̀ títí tí wọ́n fi ṣayẹyẹ ìkẹyìn náà fún un. Ṣáájú àkókò náà ni àwọn èèyàn ti kọ́kọ́ ń fi ìtara àti ẹ̀dùn ọkàn sọ̀rọ̀ tí wọ́n sì ń pariwo pé àwọn kò ní jẹ́ kí wọ́n sìnkú ọmọkùnrin náà sí ibi tí wọ́n fẹ́ sin sí ní abúlé kan nílùú Ìkòròdú. Ohun tó ń bí àwọn olólùfẹ́ olórin yìí nínú ni pé wọ́n ní inú igbó ni wọ́n fẹ́ sin sí, àwọn kò sì fara mọ́ rárá nítorí ọmọkùnrin náà kò yẹ lẹ́ni tí wọn yóò kàn sìnkú rẹ̀ síbì kan ṣá. Wọ́n ní ó yẹ kí wọ́n sin síbi tó dáa jù báyìí lọ. Nínú fọ́nrán fídíò tó gbòde kan lọ́jọ́rú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 13 oṣù kẹsàn-án ọdún 2023 yìí ní àwọn ọ̀dọ́ olólùfẹ́ àti ọ̀rẹ́ Mohbad láti ìgbà èwe yìí ti ń fi ẹ̀dùn ọkàn wọn hàn. A kò ní gbà kí wọ́n sin Mohbad tiwa síbí. Ṣénú igbó yìí ni wọ́n fẹ́ sin Mohbad sí? Ẹni tó ń gbé ní Lẹ́kí lẹ fẹ́ sin síbí? Ẹ̀yin náà wo gbogbo ẹsẹ̀ wa, ẹ wo ẹrọ̀fọ̀ àti ìdọ̀tí tó kún ara wa tó débí. Ṣé mùsíọ̀mù Mohbad wa rèé? Ó dára kí ẹ gbé òkú rẹ̀ sí mọ́ṣúárì kí ẹ má tíì sìn ju kí ẹ kàn sìn síbi tí ẹ rí lọ. Irọ́ o, kò lè sun inú ibí yìí o. Ṣé ẹni tó yẹ kó wà nínú mùsíọ̀mù lẹ wá ní kí àwọn àbókí máa gbẹ́lẹ̀ rẹ̀ sínú igbó yìí? Àwa ò ní gbà o. Ọjọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ọjọ́ 12 oṣù kẹsàn-án yìí ní òkìkí ọmọkùnrin olórin tí kò ju ẹni ọdún 27 náà ló gba gbogbo orí ayélujára táwọn èèyàn sì ń dárò ọmọkùnrin náà tí wọ́n ń ṣàpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó lókìkí tó sì tún lẹ́bùn orin. Àhesọ tó gbòde kan náà ni pé etí dídùn ló pa á. Àwọn kan ní àìsàn ẹ̀jẹ̀ ríru ló rán lọ sọ́run ọ̀sán gangan. Àwọn aláṣẹ iléeṣẹ́ orin rẹ̀ ṣẹ̀ṣẹ̀ wá túfọ̀ ikú rẹ̀ jáde fáráyé gbọ́ lórúkọ gbogbo mọ̀lẹ́bí ọmọkùnrin náà, ṣùgbọ́n wọn kò sọ pàtó ohun tó ṣokùnfà ikú òjijì náà. Wọ́n kàn kọ ọ̀rọ̀ sójú òpó Instagram àti Twitter rẹ̀ báyìí pé pẹ̀lú ẹ̀dùn ọkàn la fi kéde ìpapòdà ìràwọ̀ olórin tó ṣẹ̀ṣẹ̀ ń tàn, ìlérí olúwa ọládìméjì alọ́ba tí gbogbo èèyàn tún mọ̀ sí Mohbad ìmọ́lẹ̀. Lọ́jọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ọjọ́ 12 oṣù tí a wà yìí títí di àkókò tó mí kẹ́yìn ni ìmọ́lẹ̀ rẹ̀ ṣì ń tàn. Àwọn mọ̀lẹ́bí rẹ̀ sì dúpẹ́ púpọ̀ lọ́wọ́ ẹ̀yin èèyàn fún ìfẹ́ àti àdúrà yín. A sì tún rọ̀ yín láti fààyè sílẹ̀ fún wa fún àwọn ẹbí rẹ̀ láti ṣọ̀fọ̀ ọmọ wọn ní irú àkókò tó le yìí. Ìmọ́lẹ̀ ti sùn sínú àlàáfíà. Àdúrà tí gbogbo èèyàn sì ń gbà fún báyìí ni kí Ọlọ́run tẹ́ ọkùnrin náà sáfẹ́fẹ́ rere kí ó sì rọ àwọn mọ̀lẹ́bí àti àwọn olólùfẹ́ rẹ̀ lójú. Jamiu Àbáyọ̀mí ló ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ Aláròyé Online TV.